àfáwà Dawood Molaasan ẹ dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nta ń ṣe yìí kìlọ̀ ni o ẹ rí pé jókòó ti máa pa wá pọ̀ dáadáa ṣùgbọ́n kí ni ìtún kà rárá rẹ̀ ni kí ni ìtún rìpíìtì ara rẹ̀ ni bàbá wo Olúwo Ọlọ́run ní jẹ́ oṣù yín ṣe lára sẹ́yìn ló délẹ̀ yìí nínú tẹ́ ìfaramọ́ ní àbòsí kọ̀ọ̀kan náà gbogbo ẹ̀yin tẹ́ ń wò wá onílàákàrí pọ̀ jàrá nínú ayé ẹni alimogafalon àwọn náà sì pọ̀ lọ nínú ayé kódà nínú àwọn tí wọ́n máa kọ́mẹ́ǹtì ẹlòmíì ọkàn kọ́mẹ́ǹtì tó sì jẹ́ pé èyí ó ti rí pé lè láyọ̀ tẹ́bàrù tó jẹ́ pé òun ọkàn kọ́mẹ́ǹtì ni ẹni tí ọba ti máa papọ̀ ọ̀rọ̀ sẹ́yìn pé tí lẹ́yìn sàlẹ̀ kábàrù kalẹ̀ mọ́ àyànà èyí téèyàn ò fojú rí èèyàn lè máa dájọ́ lé lórí ṣùgbọ́n èyí tí baba Mudiru tí wọ́n ti ṣe màá kànra ṣe tàlíkù díẹ̀ mọ́ ni alákọ̀ọ́kọ́ náà baba wa Abdulrasheed ìlú àkọ́kọ́ ọba alibarika ọba ari ọba tí ò gba nọ́nsẹ́nsì ọba tó jẹ́ pé ariwo dáadáa ní ń pa ṣé bí wo ṣe wà lánàá ló wà lónìí látàrí tọba ṣùgbọ́n bí wo ṣe wà lánàá nípa dáadáa táwọn bàbá yìí ń bára wọn ṣe táwọn ọmọ wọn ń bára wọn ṣe tí ò sí wàhálà kankan àwọn kan ti fẹ́ fọ́ ọmọ ẹ̀ báyìí nìsín wọ́n ti fẹ́ change ọwọ́ yẹn tá a bá jọ ń pera wa sí programu tínú wọ ọjọ́ dùnra tira wa kí wàá láǹfààní pípera ẹni sí programu mo sì pé bàbá wa Olúwo Ọlọ́run ti ń kọ́ yín máa ṣe yóò túbọ̀ máa kọ́ yín máa ṣe iṣẹ́ yín ló tún délẹ̀ báyìí o nínú ẹni tí èé bẹ̀rù rárá làwọn markazi wà èyí tí tó wá ń ṣẹlẹ̀ báyìí ilé ọmọ jẹ́ bí invar fún àfáà wa jíwa Dawood Molaasan látàrí pé kíni látàrí pé gbogbo tí ń ṣẹlẹ̀ yóò tẹ́ wa lọ́rùn gbogbo tí ń ṣẹlẹ̀ yóò tẹ́ wa lọ́rùn markazi làwọn ọmọ kí ó tọ́pọ̀ àwọn tó jù wá lọ́wọ́ náà àwọn ọmọ kí ó tó sì jẹ́ sí pé lẹ́nu tó tún ṣẹlẹ̀ níjẹta wọ́n ń pè wá pé kíni káwọn ṣe sí káwọn bọ́ta ní rárá Adédìméjì ò ṣe bẹ́ẹ̀ bàbá wa Alẹ́ Àmì ò ṣe bẹ́ẹ̀ bàbá wa Abdulrazak ò ṣe bẹ́ẹ̀ eléyìí ìsà àkọ́kọ́ kì í ṣe kejì tá a ti pàdé ara wa ní Markaz Shababul Islam nílẹ̀ Ìwó èmi dẹ̀ mọ̀ pé ó yẹ kí ẹnu àfọ̀ ọ̀ka ọmọ kéwù rẹ̀ ni wípé nǹkan báyìí ni kò ṣe nǹkan báyìí ni kò mọ̀ ṣe Ànábì sì ti jẹ́ kó yé wa pé innamal a'malu binniyat gbogbo iṣẹ́ téèyàn bá ń ṣe èèyàn máa ṣe lórí àníyàn ni bọ́ ọ bá ṣe lórí àníyàn dáadáa ó gbẹ̀san rẹ̀ bọ́ ọ bá ṣe lórí àníyàn tí ò da ó gbẹ̀san aburú kò sẹ́ni tó lè gọ̀gọ̀gọ̀ tó lè máa wòran kí wọ́n bú àfa rẹ̀ àbí wọ́n bú bàbá rẹ̀ kò sẹ́ni tó lè gọ̀gọ̀gọ̀ kó wá máa wòran tọ́bọ̀ wá jẹ́ sí pé bóyá ọmọ kéwù yín ni yányán tá a sì gbà bẹ́ẹ̀ ẹ dákun ẹ bá wa kì wọ́n nílọ àjọ jàmbá yìí tí ẹ bá ṣe kọ́rọ̀ ẹ̀sìn náà ni máa dá wàhálà lẹ̀ bí ẹ bá mọ̀ pé òun ní ọ̀rẹ́ kan àbóhùn láàfáà kan àbóhùn lólólùfẹ́ kan tó yẹ pé ó ti ya gìràn ẹlẹ́bọ ni ebọ́lọ̀ ni ó dájọ́ rẹ̀ tá a bá ṣe wáàsí fún títí láàrin oṣù kan oṣù méjì tí ó bá gbọ́ fa'amruhu ila Allah bàbá wa Mudeerul Markaz bàbá wa Sheikh Adam Abdullahi Al-Ilory alákọ̀ bàbá wa Sheikh Adam àti bàbá wa Mahali Adédìméjì bí Sheikh Adam ṣe láwọn ọ̀rẹ́ lóríṣiríṣi òun kálukú wọn ni bàbá Sheikh Adam máa sọ orúkọ tí wọ́n ń pè bàbá Adédìméjì ni pé ìkejì mi táyé mi wọ́n dẹ̀ jọ sọra wọn ní wọ́n jọ pé orúkọ léèké wọn Markazu Ta'limul Arabi Al-Islami tó wà lágége àwọn jẹ́ Markazu Shababil Islam nílùú Ìwó ń bí bàbá wa náà ní sè Markazu Ta'lim Al-Thaqafi ní bíbá yìí náà Markazu Al-Islami Al-Thaqafi Markazu ò gbẹ̀yìn nínú gbogbo tasmiya tí wọ́n sà mọ́ ilé ike wọn yìí tí ń túmọ̀ sí pé gbogbo wa nǹkan kan náà ni a lè máa rí nǹkan kó máa ṣẹlẹ̀ nínú ilé ike kan nínú àwọn ilé ike yìí kárawọ́ wá balẹ̀ Ànábì ọkọ wa ní gbogbo eléyìí Ọlọ́run ọkọ wa ní gbogbo eléyìí ìbẹ̀rù ọjọ́ ọ̀la àwọn ọmọ wa táwa náà ń bí nìsín ń bà wá ó ń bà wá púpọ̀ ṣé àwọn tí wà lé kéwù nìsín sáfẹ́ máa fi èébú kọ́ wọn ni sáfẹ́ máa fi èpè kọ́ wọn ni báwo lọmọ ọmọ lé kéwù sì lè máa dunnú pò náà fẹ́ kéwù ebi ṣe sí àwọn àgbàlagbà yìí nílùú Ìwó àti bí wọ́n ṣe ń lo ìmọ̀ ní nfa tí wọ́n fi ń fọmọ kéwù sọ́dọ̀ wọn gbogbo tí wọ́n ń ṣẹlẹ̀ ní ìsìn sẹ́rù ẹ̀rùgẹ́ òní máa bà wọ́n mọ́ ìbáwá làwọn jẹ́ àfa àkọlọ́ ṣe wá láàfà délẹ̀ ìbáwá làwọn sọ pé kéwúdà àwọn tí ò mọ iyì kéwú tó ipá àfa àkọ́ni bàbá wọn àfa àkọ́ni ìyá wọn tí a bá ń rí pé àwọn àfa ń ṣépè fúnra wọn ṣépè lẹ́fẹ̀ẹ́ jọmọ lọ́kọ́ lè kéwú ni. wàláwó anna alal ilmi sọnùhù sọnàhù wàláwó azọmùhù fínú fún sílà ùdímà àfa àwọn Abul Hasan al-Jurjani lọ́kọrin yẹn nígbà bá wá ń rí tí ò yẹ kárí lọ́dọ̀ àfa sẹ́rù òní mọ̀ báyàn tí mo bá ṣe wáàsí kan tọ́wọ́ á jẹ́ pé mo sọ̀rọ̀ lórí tọ́píìkì kan ṣùgbọ́n ọ̀rọ̀ tí mo sọ min awwali ila ya'i ila akhirihi kódà ìwọ náà dá mi lóhùn bí uslubin adabiyyin ilmiyyin sádàbí èsì wáàsí ni sáwọn sọ̀hábà èsì wáàsí ni sí wọ́n ṣépè ni
tá a bá wá rí nǹkan kan míì tá a fẹ́ rán ju ọ̀rọ̀ bàbá Sheikh Adam lọ àbọ̀rọ̀ bàbá Mudeerul Markaz ẹja máa rán nǹkan míì tó bá jẹ́ pé ọ̀fẹ́ púùfù pé àfáà ni ẹ máa gbìyànjú kọ́ máa tíìtì tọ́pìkì mi tọ́pìkì pọ̀ rẹ́rẹ́rẹ́ ẹ̀ẹ́dẹ̀ jẹ́ kó yé wa wípé bá a ṣe rí yìí ẹnu wa ká gbogbo àwọn Markaziyun nílẹ̀ Ìwó torí pé ìmọ̀ tí a fi kọ́ wọn wọ́n ń lò ó wọ́n sì ń tẹ̀ láṣẹ àfáà wọn àfáà wa Dawood Molaasan ẹ dákun pẹ̀lẹ́pẹ̀lẹ́ gbogbo nǹkan ṣe yìí kìlọ̀ ni o ẹ rí i pé ìjókòó ti máa pa wá pọ̀ dáadáa ṣùgbọ́n kíní tún kà rárá ara rẹ̀ ni kíní tún rìpíìtì ara rẹ̀ ni bàbá wo Olúwo ọlọ́ọ̀ni jẹ́ oṣù yín ṣe lára sẹ́yìn ló délẹ̀ yìí nínú tẹ́ ìfaramọ́ ní àbòsí bàbá wo Olúwo Sheikh Abdulrasheed èmi àti wọn máa ń sọ̀rọ̀ dáadáa bàbá olóríire bàbá tó dé ìlú Ìwó ń jẹ́lu àfà tẹ́lẹ̀tẹ́lẹ̀ kọ̀bá tó ti wá bàjẹ́ jù báyìí lọ tí èbá sọ Ọlọ́run fún mọ́ ọlá bàbá wo Olúwo walilahi alhamd bàbá wa kí ọlá iṣẹ́ yín ló délẹ̀ yìí o bàbá wa Dr. Sirajuddin Al-Asra àti gbogbo ẹ̀yin àfà wa nílẹ̀ Ìwó ẹ gbàgbé ìpìlẹ̀ ẹ sì ń so rẹ̀ ẹ dẹ̀ fi muamala yín àtọ̀rọ̀ ẹnu yín tadullu ala annakum la tawsawna al-usul ẹ gbàgbé ìpìlẹ̀ ṣùgbọ́n tá a bá ti wá rí àwọn kan nínú àwọn tó kéwú lọ́dọ̀ yín tí wọ́n fẹ́ máa ṣerú nǹkan báyìí inú wo ní dùn o ẹ dákun ẹ jẹ́ ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ ẹ rí i pé ntẹ́mi àti bàbá Mudiru nífàkọ́fà ń sọ yìí ọ̀rọ̀ ìdárù ni ọ̀rọ̀ kìlọ̀ ni àwọn bàbá tó bí wa ìmọ̀ ni wọ́n fi sáyé àwa náà dẹ́ gbìyànjú pé ìlú mọ̀ fatashabbahu in lam takunu mithlahum inna tashabbuha birrijali falahun nínú tí ò tiẹ̀ mọ́ mi lára tára máa ń ní mí yányán ni kí n máa ṣe wá sí máa ṣe pé àbí máa bẹ́ẹ̀ bú ara máa ń ní mí nítorí àwọn bàbá tó bí wo òfin kọ́ wa bàbá Adédìméjì tó jẹ́ pé tó bá ti kú ọ̀túnla tó kọ̀ọ̀sẹ̀ kan tí wọ́n lọ sóde bàbá tí ó ti mọ tí wọ́n wì wọ́n tún pa àwọn ọmọ kí ó kalẹ̀ pé èyí tí mo fẹ́ wí lóde ni tí wọ́n náà bá fẹ́ wí bó ṣe wí lélẹ́yìí ìwọ náà sí wọ́n náà ṣe bẹ́ẹ̀ ebe pè ló ń káwọn ọmọ rẹ ebe èbú ló fi ń káwọn ọmọ rẹ ẹ dákun torí tọlọ́hun ìlú Ìwó Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ìlú Ìwó Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ tọ́rọ̀ bá ti ń ṣẹlẹ̀ báyìí tó bá ti ń di pé bóyá wọ́n ń tánìṣí méjì Ìwó gbogbo wa pátápátá la gbọ́dọ̀ fèsì kò dẹ̀ sí nǹkan tí fídíò ṣẹlẹ̀ báyìí ju pé nígbà yẹn bá ti ta sí bàbá Sheikh Adam lọ nígbà bá wọn sọ pé sọ́nlá àkàrẹ̀ wà nílùú Ìwó sáyẹn bàbá àwọn tó jókòó yẹn sọ́nlá àkàrẹ̀ ni àwọn bàbá tó lólé ayé wọn tí wọn ò ní wọn máa ròyìn ara wọn iṣẹ́ wọn ní ròyìn wọn la khayra lil mar'i an yamdaha nafsahu lakinna al-a'mala tadhummu wa tamdahu igbi la ilaha illallah gbogbo àwọn madarisu àwọn mọ̀rọ́kìsù àwọn mahahidu tí ń bẹ nílùú Ìwó Ọlọ́run ní jọ fún láíláí ẹ bá lérò pé kó fọ́ tí ẹ̀ ní ó fọ́ ẹ bá lérò pé kó dàrú tí ẹ̀ ní ó dàrú subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin walhamdulillahi rabbil alamin.